nàìjíríà ń palẹ̀ ogun mọ́. Ọba òkè má jẹ́ ó tẹnu mi jáde. Tinubu máa ń palẹ̀ ogun mọ́. Ọba òkè má jẹ́ ó tẹnu mi jáde. Ẹ wò ó, ẹ má jà tanra wa, orílẹ̀-èdè nàìjíríà sí trouble tó lágbára. Ìkìlọ̀ ti wá láti orílẹ̀-èdè Israeli àti ilẹ̀ Amẹ́ríkà. Kí ló fàdí ọ̀rọ̀? Ẹ farabalẹ̀, ẹ wá gbọ́ gbogbo ẹ̀ bó ṣe lọ àti àwọn ọ̀rọ̀ àtèdè tí wọ́n fi ránṣẹ́. Kò tán síbẹ̀ o, lórí ètò lónìí ẹ dákun ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bá a ṣe máa rìnrìn àjò wa. Ọmọ ìyá kan náà tí wọ́n kẹ̀yìn síra wọn lójijì, ẹ mọ̀ pé yóò nídìí, ó gbọ́dọ̀ nídìí kó tó di pé ọmọ ìyá ọmọ bàbá kan náà kí wọ́n tó máa kẹ̀yìn síra wọn. Kí ló lè fàjà? Kí ló lè fa ìtanú? Kí ló lè fa làásìgbò láàrin Ọọ̀ni of Ifẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọba tìlú Benin, tó jẹ́ pé ìtàn sọ fún wa wípé ọmọ ìyá kan náà ni wọ́n, ọmọ bàbá kan náà, ọmọ Oòduà kan náà ni wọ́n pè wọ́n. Kí ló fàdí ọ̀rọ̀? Àṣírí ọ̀rọ̀ ti tú. Ẹ wá gbọ́ gbogbo ẹ̀ bó ṣe lọ lónìí, débi wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀, ó kọ ohun tí ẹ̀dá èèyàn lásán tó lè jókòó láàrin wọn. Wọ́n gbé yín débẹ̀ láìpẹ́ láì jìnnà. Ẹ má jẹ́ tiẹ̀ gbà yín lásìkò, ẹ jẹ́ ń gbé yín dọ̀dọ̀ kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ ọba àtòhùn ènìyàn àbí kí náà pé kábíyèsí yìí ti ìlú Benin. Ẹ farabalẹ̀, ẹ wá gbọ́. Àmọ́ kẹ́ ẹ tó gbọ́, ó ní nǹkan kan tí mo fẹ́ fi kún ọ̀rọ̀ yìí. Ohun tí mo fẹ́ fi kún ni wípé fídíò kan máa pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Ẹ wá yiri ẹ wò, tí n bá ti padà dé a tún sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀yá òun rèé, ẹ bá ń fohùn sí nínú ilé, ẹ jẹ́ kí fídíò yìí wọlé káwọn èèyàn ó lè farabalẹ̀ wò ó. With Nigeria. The Nigeria government has made the Ooni of Ife a herbalist to become the traditional ruler of southern Nigeria. The Nigeria state has made the Ooni of Ife to become the traditional ruler of southern Nigeria, which means Nigeria has been divided into two in terms of tradition. Nigeria has been divided into two by tradition. That northern Nigeria is being led by Saddam of Sokoto as the traditional head of the northern Nigeria. The southern Nigeria, the Ooni of Ife, to lead the traditional ruler in southern Nigeria. Who is Ooni of Ife? Ooni of Ife is a herbalist, a chief priest, watching over a shrine in Ile-Ife in Osun State. He's never a king or a chief or a Nogi or whatever, the leader of the traditional ruler in southern Nigeria. What a shame, what a disgrace. So we, the great Benin Kingdom, we are not a part of this. This is the last stroke that breaks the camel's back. Ooni of Ife cannot speak on behalf of the Oba of Benin to the federal government of Nigeria. Ooni of Ife doesn't have the capacity to speak on behalf of the Oba of Benin, anything related to tradition, because he's never a traditional ruler, where neither is he born a traditional ruler. So please, I'm calling on all Nigerians, all Edolites, to take note of what the federal government of Nigeria have done. That is why I am calling openly that we should exit Nigeria. The insult is too much. Now, the entire Benin Kingdom has now become like a street in Nigeria. We can't take this anymore. Please. So, please, 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 all the bloggers, all the news medias, help us to amplify this news that we want to leave Nigeria. That Monday Okpebholo will be the last governor of Edo State after 8 years. After he will finish his 8 years. Before he finishes 8 years, Benin Kingdom would have exited Nigeria. They were talking about Southern Traditional Rulers Committee on Health. And the eminent Professor Patel was saying that this will become an annual event, what we are doing today, if I heard him correctly. The truth of the matter
is that there is nothing like Southern Traditional Rulers Council. If you come here, party, and you give money to people on that basis, it's not correct. The South is not the North. We have our system. We need unity in diversity. So that people. So if you want to deal with us in the Southeast. If you have resources for us, give it to us. Don't give it to people who come and say we are Southern Traditional Rulers Council. Democracy is a representative government. And anybody who goes to present himself without his people is not democratic. So get it. We think that we will do our best. Mr. President, we are going to support this health. Do all we can, but please listen to our cries. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Àní kí ló dé? Kí ló lè fà á? Ẹ tí dáhùn béèrè yìí. Ẹ bá ń kọ sí comment section. Láàárín ọmọ bàbá kan náà kí wọ́n máa tàgbóró gan débi wípé ọ̀kan sọ wípé òun kò lórílẹ̀‐èdè fún kan. Àwọn ìṣara wọn mọ́. Ẹ fẹ̀kàn tẹ́lẹ̀ àwa kan ti mọ̀ wípé orílẹ̀‐èdè Nàìjíríà kò lè pín sọ́nà méjì. Bóyá bí ọ̀nà mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún àbí mẹ́fà ló máa padà fọ́ yẹlẹyẹlẹ sí. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ táwa ti ń gbọ́ ṣáájú àsìkò yìí àti ìgbọ́ wípé orílẹ̀-èdè Benin máa dá wà. Bẹ́ẹ̀ ni àwọn tí ìṣàlàyé ẹ̀ fún wa níbi wípé lásìkò tá a wà yìí ẹ̀yin Benin ti wá jáde pé tó ẹ̀yin náà ṣe mọ́ o ẹ máa dá dúró ẹ ní Monday òṣòkòrò àbí kí ni gómìnà yín jẹ́ òun ló máa ṣe kẹ́yìn. Àwọn eléyìí ti dájọ́ sí tiwọn kò yẹ ṣe wípé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sọ àbí à ń tẹ̀ sọ. Àmọ́ yóò ní ohun tí kálukú ń gbójúlé. Bẹ́ẹ̀ ni ó ní ohun tí àgbà fi ń jẹun tó ń jẹ̀kọ ọ wà lábẹ́ ìwé. Ó ní ohun táwọn náà lè gbójúlé. Ọmọ Yorùbá ẹ má ti jà bá wọn wí. Ṣùgbọ́n ibi tá à ń lọ rèé. Kí ló lè fàjà láàrin Aláàfin Ọ̀nìrìṣà àti ọba yìí? Látàrí wípé tó gẹ́gẹ́ bí nǹkan tí àwa gbọ́ wípé ọba tí Ọ̀nìrìṣà Bọ́lá Ahmed Tinubu ó mú ó sì ṣe olórí gbogbo ọba fún àwọn South bí yìí ìbáàjẹ́ South West ni o South South ni o South East ni o wípé kí Ọ̀nìrìṣà kó jẹ́ olórí aládé wọn. Èmi rò pé ohun tó fa ìjà láàrin kábíyèsí ni tẹ́ ẹ̀ bá sì gbàgbé nínú àwọn ìtàn wọn wá ti máa sọ irú ipò tí ìlú Benin yìí wà. Ẹ gbọ́ àṣírí ńlá tí wọ́n tú láti ìlú Benin. Ṣé ẹ mọ̀ yìí pé àwọn kan tí máa ń sọ tí wọn ò sí ní tó jẹ́ pé àárín wa ń bí náà ni wọ́n máa pe Ọ̀nìrìṣà wípé abọ̀rìṣà ni kò yẹ lọ́ba. Ẹ dákun irú èyí tí ká bàbá yìí tún sọ yìí eléyìí tún gbẹ̀nù tán. Amọ̀bẹ̀kọ́ là ń lọ nírú àsìkò yìí kò sí ohun tó kàn wá látàrí pé abọ̀rìṣà lẹ́nìkan ó wá di ọba. Kí làwọn yòókù ń wò lọ́dọ̀ tèmi o tí wọ́n fi gbà kó tó di ọba. Ó ti dádé náà nù. Ibi tá à ń lọ rèé. Ṣé wọ́n ròyìn pé kábíyèsí ọba Ọ̀jájá Ògúnwùsì ó ń campaign fún Bọ́lá Ahmed Tinubu torójú tèmi fi wò ó nìyẹn. Wípé wọ́n rò pé bàbá yìí ń campaign fún Bọ́lá Ahmed Tinubu tó kí Bọ́lá Tinubu kó lè lọ lẹ́ẹ̀kejì. Wọ́n rò pé bóyá ìdí àti túmọ̀ rèé tí
bàbá yìí fi sí Bọ́lá Ahmed Tinubu tó fi ṣe olórí àwọn ọba fún àwọn ilẹ̀ wa yìí. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé fídíò tí mo gbé wá pẹ̀lú ẹ̀, ọba yìí, ọba àlú ọ̀kan nínú àwọn ọba ilẹ̀ Ìgbò, òun ló fárígá níbi ìpàdé kan tí wọ́n lọ. Léyìí tó jẹ́ ní àkọ́kọ́ kó tó di pé ọba eléyìí tún jáde ní pé kò sí ohun tí ń jẹ́ ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ilẹ̀ South níbí, wípé lára o kò sí ohun tọ́jọ́, kò sírú ẹ̀ nínú ìtàn. Ṣé ẹ ti wá rí i pé igbó ti dá méjì? Àmọ́ tá a bá ní ká wò ó, gbogbo àwa àti Yorùbá àti Ìgbò tá a pera wa ní South níbí, South nílẹ̀ ní àwa ń bì yìí, eléyìí ó ṣẹlẹ̀ lókè ọya lọ́hùn-ún. Emir Sokoto iná ni wọ́n fi ṣe olórí gbogbo wọn, àbí Sultan Sokoto òun ló lórí gbogbo wọn. Kódà ó tún jẹ́ olórí fún ẹ̀yin tẹ́ wà ń bí pàápàá nígbìmọ̀ lọ́balọ́ba generally nílẹ̀ Yorùbá. Léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà, àwọn bàbá wa ńlá wa tí wọ́n ti gbìyànjú àti jàjàyè tí wọn ò rí jà. Àmọ́ Bọ́lá Ahmed tó wá dé nísìnyí, ó tó wá gbìyànjú lu ọpọlọ, ó pín lọ́gbọọgba pé tó òkè kẹ́yìn kíní náà máa ṣe báyìí, káwọn eléyìí náà, torí pé wọ́n máa pè ní Sultan ní superior head, àbí kí náà ń pè wọ́n superior head àbí superior leg ni wọ́n máa pè bàbá yìí. Now kí ló lè fa ọ̀rọ̀ yìí? Ẹ má gbàgbé pé ọba ìlú yìí, Benin yìí, nígbà kan rí a gbọ́ pé ẹnìkan sọ̀tàn nípa ọ̀rọ̀ Ifẹ̀ nínú àwọn ọmọ ọbẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ yìí padà wọ gàù sí kábíyèsí yìí lọ, bóyá bàbá tó lọ àbílẹ̀ tó wà ń bẹ̀ yìí náà ni. Kí la fẹ́ ṣe? Ǹjẹ́ ohun tó kàn wá kàn rí? Rárá, ohun tó kàn wá kọ̀ọ̀kan lélẹ́yìí. Nǹkan míì ló yẹ ká fi ilẹ̀, ló yẹ ká fi eléyìí lẹ̀, ká face realities. Kí ni ipa tí ẹ̀yin ọba ń kó tó mú òmìnira, tó mú ìrọ̀rùn, tó mú àlàáfíà bá àwọn èèyàn yín ló yẹ kẹ́ ẹ máa jà fún? Àwọn ọmọ Haúsá àfìgbà tí wọ́n kó wa sí yọ́yọ́ nílẹ̀ Nàìjíríà, torí lọ́wọ́lọ́wọ́ báyìí tí n bá ń sọ pé lórílẹ̀‐èdè mi àti ìdébẹ̀, a sì máa débẹ̀ láìpẹ́. Àwọn ọmọ Nàìjíríà tí ṣe ọmọ Fulani wọ́n ti kó orílẹ̀‐èdè yìí sí yọ́yọ́ báyìí. Ẹ farabalẹ̀ wo àwọn fídíò kan tẹ́nu ọ̀yà yìí. Nígbà tí àwọn kan pariwo pé tó ẹ má dá sí o, ẹ má dá sí ọ̀rọ̀ wọn o, bẹ́ẹ̀ làwọn kan sọ pé rárá, àwọn máa dá sí ọ̀rọ̀ Iran àti orílẹ̀‐èdè Mọ́ríkà. Ẹ dákun, wọ́n ń jà nílé kejì, èwo lọ́kàn wà ń bẹ̀? Kí ni tiwa nínú pé ọmọ orílẹ̀‐èdè Mọ́ríkà àti orílẹ̀‐èdè kìnìún kan ń jà? Kí n tiyín? Mo ṣe fídíò kan lánàá, mo ní wọ́n ṣe jàǹbá fún Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ àṣé kékeré lèyún. Ní orílẹ̀‐èdè yìí tó jẹ́ pé Iran tẹ̀yìn ń pariwo yìí, tí ẹ̀yin alákatakítí ẹ̀sìn yìí tẹ̀ ń sáré tẹ̀lẹ́yìn yìí, àwọn ọmọ tó wà ń bẹ̀, àwọn aráàlú bẹ̀, àwọn èèyàn tó ń gbé bẹ̀, àwọn tó jẹ́ olùgbé bẹ̀, olùjọ́sìn bẹ̀, gbogbo wọn inú wọn dùn ní ṣẹ̀kàn bí ìgbà tí ọmọdé bá rí àbọ̀ ọjà. Ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débi fídíò yìí kẹ́ ẹ wo bí àwọn èèyàn yìí bí wọ́n ṣe ń jó, tí wọ́n ń jó jàgínní yòdò. ń bá wá dé wọ́n gbé yín débòmíì, òun rèé, ẹ bá ń wò ó jó tí wọ́n ń jó. Kò sí nǹkan méjì tó fajó tí àwọn èèyàn yìí ń jó tó kọjá pé tó orílẹ̀-èdè Mọ́ríkà ọba àwọn pa ààrẹ wọn. Bóyá ó ti ń ṣe nǹkan tí ó tẹ́ wọn lọ́rùn tẹ́lẹ̀ ni wọ́n fi ń gbàjó. Ẹ rí kódà wọ́n tún lo àkúbà kẹ́ ẹ lè mọ̀ wípé kékeré kọ́ ẹni kéèrà mọ́, òun rèé, ọyá ẹ̀ǹṣó bẹ̀.
these are the people rejoicing that this kind of things happen to them, maybe because the president might be a tyrant or have been oppressing them, but I don't really know why they are happy. But ẹ káàbọ̀ padà ṣé bẹ́ẹ̀ ti rí pé àwọn orílẹ̀-èdè yìí fúnra wọn ni wọ́n ń jó yìí kò sí nǹkan méjì kó tó di pé èèyàn ò kú ẹ gbàlù ẹ gbàjó ká tó wá sọ pé ààrẹ pàápàá ẹ worú ìgbà tí Sani Abacha kú lórílẹ̀-èdè yìí òun ẹni àkọ́bá ààrẹ àkọ́kọ́ tí mo rí pé gbogbo òdú gbàlù wọn gbàjó kódà Ibrahim Badamasi Babangida tó tún dàbí pé ọjọ́ nígbà tó ń kó lórí oyè kò sẹ́ni ó jó tí wọ́n tẹ ẹ̀gbẹ́bọ pé tutù lórí ẹ̀ ṣùgbọ́n kété tí Sani Abacha gbéṣẹ̀ gbogbo ayé gbàlù wọ́n mú jó ok ẹ̀yin àwọn onílùú alára ọ̀rọ̀ òun ẹ̀ ló kó àìsùn ó kó àìwò ẹ̀yin kan wá dìde ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní protest ẹ bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ̀yin ò gbà ẹ̀yin ò fẹ́ ẹ̀yin ò ṣe kínní ẹ̀yin ò ṣe gbá ẹ̀yin ò ṣàwo níbo la dé níbo la ń lọ gangan gbogbo ọmọ Yorùbá àti pàápàá báwo la ṣe dénú àwọn ọ̀ràn yìí ẹ bá ń farabalẹ̀ wo àwọn fídíò yìí kẹ́ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa wọn àtẹnìkíní àtẹnìkejì ẹ wá wo bí àwọn Fúlàní wọ̀nyí àwọn karambà ní Haúsá Fúlàní bí wọ́n ṣe níbi tí ojú wọn dúdú dé ẹ wá wò bí wọ́n ṣe ń protest tí wọ́n ń sọ̀rọ̀ kẹ́ ẹ wá gbọ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ìkìlọ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ṣe fún wọn àti ọ̀rọ̀ tí Donald Trump ohun tó fi ránṣẹ́ gbogbo ẹ̀ mú kó papọ̀ sójú kan náà so that nítorí ìjọba àsìkò bẹ́ẹ̀ ni mi ò fẹ́ kó gùn rárá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin èèyàn wa pé ká má máa jẹ́ kí fídíò wa gùn òun bó ṣe kó gbogbo ẹ̀ pọ̀ sójú kan náà kẹ́ farabalẹ̀ wò ó àti kìlọ̀ àti ìwà ìnáání ìwà aláìlọ́pọlọ àfitọ́ màálùú fọ́rí tí àwọn ará abíyè ń wò léyìí tó jẹ́ wípé ó lè ti orílẹ̀-èdè Nàìjíríà síṣòro àmbásàrà kọjá àti ìdá ẹtún ní aránṣẹ́ pọ̀ àgàdàrà bíi àwú lórílẹ̀-èdè tá a wà yìí ọ̀yá òun rèé ẹ gbọ́ bó ṣe lọ mo ṣe ń padà bọ̀. Many people think that what is happening around the world is a joke. Do you think they are joking around the world? Or do you think they are saying you don't know what is social media? Don't you know that social media is very powerful and a video can go viral around the world and in somewhere around the world that you are referring to, they can see the video? Do you think it cost America anything to throw a missile into Nigeria? Or do you think it cost Israel anything to throw a missile into Nigeria? Please, the Allah, I beg you in the name of Almighty Allah, I beg you, please mind what you are saying. If you stand with Iran or you stand with any country, you have to mention your name. You have to say, for example, your name is Musa. You will say, I, Musa, from so part of Nigeria, stand with Iran. You cannot just come out, only you, and come and speak on behalf of Nigeria. There is no one group that can come out and come and say, Nigeria stand with Iran. No, the only person that can do that is the government. If the government is saying that they stand with Iran, it means that they are ready to fire missile. Not you or one group will come out and say, because of one group is coming out to protest, they will now generalize it and say it's Nigeria. Please, the way they are sending missile left, right, and center, please, let us be mindful. Please, let us be mindful. I just saw a news
whereby it is on Facebook. Go and check it. Israeli defense page posted it that they have received a threat from a certain man in Rivers State. They posted Asari Dokubo's picture there and the video where Asari Dokubo was saying that if American soldiers come and say they want to take the oil in the south, that they will take their life. The video is on their page. They say they are aware. One video you do can go viral and they will see it. Which one is some people will just come out and say they stand with Iran? You will go and tag it. Even the news platform, you people are not even being careful. You just go and tag it and say we're Nigerian, stand with Iran. Don't do that. Don't generalize it. Let us not go and bring problems that with the one in our house, we have not finished pressing it. Please, Allah, please, we don't have bunkers in Nigeria where we can go and hide for missile. We don't even have air defense system, something that can even fight the missile in the air. Please, we don't have all this. Don't look for trouble. Why you don't do that? Haba. We refuse to be Islamic. We will never bow down to Allah. Allah is a demon. That is why when Allah wants to suck blood, He tells His members, chant Allah Akbar. Allah Akbar! Allah Akbar! Before they embark on killings, so that Allah will suck blood. We have never visited Uruga, and we will never. Because our faith in Jesus doesn't give. If you have up to against Iran, but you in Nigeria, you are standing with Iran. Okay, Fure, many of you are just hypocrites and terrorist sympathizers. Makachi, do you know that the people of Iran are even happy that US and Israel are intervening in their country? They are happy, they want their freedom, but you in Nigeria, you are angry on their behalf. Like, I don't understand. Look at them jubilating, happy, celebrating, but you in Nigeria, you are angry on their behalf. I don't understand. Are you aware that the true Iranians are not Arabs? They are Persians whose country was conquered by the Islamic Caliphate. Are you aware? Saudi Arabia is standing with Israel and America. Kuwait is standing with Israel and America. Qatar is standing with Israel and America. Many Arab countries are standing with Israel and America. But you in Nigeria, you are standing with Iran. Let me tell you something. Don't just stand with Iran. Relocate your family to Iran and enjoy. It will interest you that the northern part of Nigeria is far way behind. When I mean the northern, I didn't mean. Ẹ káàbọ̀ padà. Ṣé bí ẹ ti gbọ́ gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì? Ṣé ẹ ti rí ayé, àwọn orílẹ̀-èdè, àwọn ẹ̀yà tá à ń bá rìn lórílẹ̀-èdè yìí, tá à ń bá gbé, tá a rò wípé àlè èèyàn. Ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá àtàtà a ti mọ̀ wípé àlè èèyàn a ti ṣọkọ̀wọ̀. Ọba òkè ó já bọ́ọ̀lẹ̀ láyọ̀ lókun. Bẹ́ẹ̀ ni, tí èèyàn bá ti wọ mọ́tò adití, èèyàn dití, ọ̀fọ́jú kò ríran, ó tún ya odi. Ọwọ́ mọ́tò ẹ̀ olúwẹ̀ẹ́ kó ti gbà pé òun ti ṣe ọkọ̀ wọ̀. A ti ṣe ọkọ̀ wọ̀ ní látàrí bá a ṣe bá àwọn èèyàn yìí pàdé. Àmọ́ a máa gúnlẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ máa pariwo orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ọmọ Yorùbá, ẹ má gbàgbé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Àwọn fọ́ọ̀mù kan ń jáde lọ́wọ́ báyìí láti ọ̀dọ̀ bàbá wa Professor Banji Akíntóyè through Ọláyọmí Kóyèké. Ẹ dákun tó bá ti dọ́dọ̀ tẹ̀ bá mi fíìlì ẹ̀ online kó dẹ̀ submit ẹ̀ lórí ọ̀rọ̀ self determination orílẹ̀-èdè òmìnira orílẹ̀-èdè wa ni. Àrọ̀nì ọ̀wálé Oníkòyí ò sinmi ogun lọ. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ń ṣó níbẹ̀. Títí ìgbà míì tá a tún máa pàdé, ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ jọ̀wọ́ gbòòrò ayé lọ. Ẹ ṣé o, ó dàbọ̀.